gbogbo yín dẹ̀ ń ṣe iyèméjì lórí ọ̀rọ̀ Omiyale ẹ má ṣe iyèméjì lórí ẹ̀ rárá. sẹ́rí tẹ́ ẹ bá mọ damages táwọn pípù yẹn cause ẹ kọ́kọ́ lọ jẹ́ kọ́kàn yín balẹ̀ náà lórí àwa home based media. Omiyale òkùnkùn sọ pé òun padà bọ̀ tó bá dẹ̀ ní lọ́kàn àti padà wá àwa ò ní lọ́kàn àti gbà á. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá oríṣiríṣi voice notes oríṣiríṣi rẹ́kọ́ọ̀dù ṣàṣẹ́ẹ̀tì àbíkílẹ̀ pé gbogbo ẹ̀ ni mo ti gbọ́ lórí ọ̀rọ̀ Omiyale. Mo fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ mọ̀ pé kò sí kankan tí ẹnikẹ́ni bá ṣe nínú ìrìnàjò Yorùbá nation tí ò ní jèrè ẹ̀. Èyí tí oníkálukú bá ṣe nínú Yorùbá nation táwa nú ẹ̀ ló máa jẹ èrè ẹ̀. Èyí tí mo bá ṣe èrè ẹ̀ ni mo máa jẹ, kò sẹ́ni tó lè wá jèrè iṣẹ́ ọwọ́ tèmi. Bó jẹ́ rere bó jẹ́ burúkú èrè ẹ̀ ni mo máa jẹ. Bó dẹ̀ jẹ́ burúkú ni màá jẹ, bó jẹ́ rere màá jẹ. The same thing applicable to you. Èyí tẹ́ ẹ bá ṣe lẹ máa jẹ. Tẹ́ ẹ bá kó tó ẹ bí ṣe lẹ kóra jọ tẹ́ ẹ ń ṣèpàdé pé kó bàjẹ́ ẹ jèrè ẹ̀. Tó bá yẹ pé ṣe lẹ dúró pé àfẹ́ kí lágbájá wà pẹ̀lú wa àfẹ́ kí tàmẹ̀dú bá wa ṣe pọ̀ sóde ẹ̀fọ́ tó bá lè bá ẹ dàmọ́ pé tẹ́ bá ṣe gbogbo wọn yẹn ó máa fa ìfàsẹ́yìn ó máa fa ìdàrúdàpọ̀ síbẹ̀ ẹ sọ pé ẹ fẹ́ ṣe bóyá rere ni lójú yín o bóyá burúkú ni ẹ máa jẹ ìdí ẹ bó ti wù kó mọ kí yẹn dúró bẹ́ẹ̀. Ṣé wàá rọrọ Omiyale ọ̀nà méjì ni mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá ni mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ máa bá yín sọ̀rọ̀ máa b'Omiyale sọ̀rọ̀. Ṣé ẹ rí ẹ̀yin ọmọ Yorùbá ẹ fi ara yín lọ́kàn balẹ̀ gbogbo yín dẹ̀ ń ṣe iyèméjì lórí ọ̀rọ̀ Omiyale ẹ má ṣe iyèméjì lórí ẹ̀ rárá. ṣé rí tẹ́ ẹ bá mọ damages táwọn pípù yẹn cause ẹ kọ́kọ́ lọ jẹ́ kọ́kàn yín balẹ̀ náà lórí àwa home based media. Omiyale òkùnkùn sọ pé òun padà bọ̀ tó bá dẹ̀ ní lọ́kàn àti padà wá àwa ò ní lọ́kàn àti gbà á. Yorùbá nation tó bá lóhun tó bá tọrọ àforíjì lọ́wọ́ májà tó tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá bẹ́ẹ̀ bá dáríjì gbólóyè bá dáríjì kó dúró ẹ̀ kó máa ṣe Yorùbá nation ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ máa wò ó ẹ̀yin tẹ́ bá láìkẹ́ ẹ máa tẹ̀lé bó bá ní ẹ mọ́wọ́ ẹ fún un bí òsì ní ẹ mú wá tẹ́ bá ní lọ́kàn láti fún ẹ fún un. Ṣùgbọ́n àpẹtẹ́mi fẹ́ kẹ́ mọ̀ ní pé ní ọ̀dọ̀ tiwa nínú Yorùbá home based media kò sí àyè fún Omiyale mẹ́. So ẹ fi ọkàn yín balẹ̀ pẹ̀kẹ́pẹ̀kẹ́ pé bóyá Omiyale ń bọ̀ kò síbi tó ń bọ̀ it's gone nowhere kò sí anywhere to go. Ẹ kọ́kọ́ mọ̀ yẹn ìdí ni wípé mi ò wá láti condemn Omiyale mi rẹ̀ wá láti sọ pé bóyá ó ṣe báyìí tàbí kò ṣe báyìí. Mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá mọ̀ wípé awífúnni kó tó dání awífúnni kó tó dání àgbà ìjàkadì. Tí bá sọ fún ẹ̀dá màá lù ẹ́ o màá lù ẹ́ òwe Yorùbá ni ó sọ fún pé wàá lù òun ni ò gbọ́ òun náà máa sọ fún ẹ pé bàbá ńlá irọ́ ni ìwọ wàá lù mí kẹ́ ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ bí eré wọn kò ju ara wọn ó ní gbígbígbí àbí wà á dàbọ̀lẹ̀ bóyá ẹ̀yin kan dànù tàbí ẹsẹ̀ kan Yorùbá ní awí fún mímí kó tó dání àgbà ìjàkadì torí bá ṣe sọ pé màá lù ẹ́ ó máa tiraka gbogbo agbára lágbàwò pé kò wúlò kó lè fi dáa. Ẹ̀yin ọmọ Yorùbá àwa yìí tó bá ní kéèyàn pé èèyàn bá sọ̀rọ̀ èmi bá Omiyale sọ̀rọ̀ dáadáa pé ibi tó ń lọ kò sọ ọ́ náà. Èmi náà ti mọ Omiyale dáadáa mo mọ̀rí ṣe èèyàn tó jẹ́ Omiyale òun ṣe ẹni téèyàn bá rìn kì í ṣe ẹni téèyàn dára dé mo sọ mo challenge ẹni kó jáde kó kojú mi. Omiyale òun ṣe ẹni téèyàn dára dé ó ní ipa tó Omiyale kó nínú bí ìrìnàjò yìí ṣe rí lénìí. Èmi sọ lójú ẹ̀ ní tó bá sọ fún mi pé rọ́pò pa máa kojú ẹ̀ máa sọ fún pé gẹ́rẹ́rà máa dẹ̀ yán fún ọ̀nà tó ń náà fi contribute. Kò sẹ́ni tó pé o gbogbo wa la lọ́wọ́ nú ẹ̀. Orin ìjọ mímọ́ orin ṣọ́ọ̀ṣì ní gbogbo wa la lọ́wọ́ ń bẹ gbogbo wa la lọ́wọ́ sí i bí Yorùbá nation ṣe dà lónìí o gbogbo wa la lọ́wọ́ ń bẹ gbogbo wa la lọ́wọ́ nú ẹ̀. Ṣùgbọ́n a lọ́wọ́ sínú ẹ̀ jura lọ a ṣe bàjẹ́ jura lọ. Ẹnìkan ló mú ẹnìkan kọ lura wọn torí pé kí ni mo máa ń sọ ìwà ẹni èèyàn mi ẹ pín prógrámù yìí ẹ mọ̀ pé mi ò kí ṣe gbogbo ìgbà náà láàmú wá sọ̀rọ̀ tìjàtìjà. Ìwà
ó ṣe pàtàkì, ó ṣe kókó. Yorùbá mọ rírì tó pè ní ìwà. Tọ́jú ìwà rẹ ọ̀rẹ́ mi. Ọlá a máa ṣí lọ nílé ẹni. Ó yẹ kí irú tí mò ń kà yìí, ó yẹ kí Omiyale jòkó kan kà fún mi. Tọ́jú ìwà rẹ ọ̀rẹ́ mi. Ọlá tó torí ẹ̀ ń sá, ọlá a máa ṣí lọ ní ilé ẹni. Ẹwà sì ti pa àìsàn dóhun àbùkù. Olówó ò ní lè dolòṣìbódọ̀lá. Bó o bá jẹ́ obìnrin rọ̀gbọ̀dọ̀, ṣùgbọ́n tó kò níwà, ta ni jẹ́ fẹ́ ọ sílé bí aya. Bó o bá sì jẹ́ ọkùnrin ràgbàdà, ṣùgbọ́n tó kò níwà, ta ni jẹ́ gbé sí ajé fún ọ ṣe. Ṣùgbọ́n ìwà ní fúnni níyì tí kì í tán. Oníkálukú ló fẹ́ jẹ́ ẹbí ẹni rere. Ìwà ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ọ̀pọ̀lọpọ̀ àwa tá wà nínú ìrìn àjò yìí, ìwà burúkú tó wà nínú wa la fi ba ìrìn àjò jẹ́ débi tó dé yìí. Àtọkùnrin àtobìnrin. Àwọn Omiyale gbé tí wọ́n jáde ni o, àwọn bí fún àdínú ìrìn àjò láì tí wọn ò gbé tí wọ́n jáde, tó dẹ̀ jẹ́ pé ìwà ibi tó wà nínú wọn, wọ́n sì fi ń ba ìrìn àjò náà, wọ́n sì fi ń bàjẹ́ títí di bá ti sọ ni. Ṣùgbọ́n èmi náà ń sọ eléyìí torí pé Omiyale ti jáde, ó ti sọ̀rọ̀, àwa dẹ̀ sọ fún kó gbọ́. Tó o bá padà sínú Yorùbá nation, padà síbẹ̀ kó lọ máa ṣe. Màmá kan sọ̀rọ̀ láàárọ̀, ó ní ṣe Omiyale kan bẹ̀bẹ̀. Of course yes, olóyè ló bẹ̀, kò bẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ kọ́kọ́ mọ̀, Omiyale tó o bá lọ bẹ̀bẹ̀, ó bẹ àwọn ọmọ Yorùbá o. Bó bá sì bẹ àwọn ọmọ Yorùbá bá dárí tì ọ́, àwa Yorùbá world media home base chapter a lè dárí jì ẹ́ láyéláyé. A kì í sọ náà o. Àwọn dájú ṣe a lè dárí jì ẹ́ ṣùgbọ́n o ò lè padà sáàrin wa. Torí àti oríṣi èèyàn tó jẹ́ o ṣe é dára dé. Wọn ò dẹ̀ kì í tẹ̀yàn lọ dí igi lẹ bá sùn lẹ́ẹ̀mejì. Wọ́n tẹ̀ ẹ́ mábọ̀. Wọ́n gbé ẹ lọ sí di igi. Wọ́n kó bò ẹ́. The same igi wọ́n tún tẹ̀ ẹ́ pé mábọ̀. O tún lọ dájúdájú ajẹ́ pé wọ́n fúnra rẹ̀ ò fẹ́ kán tẹ̀ ẹ́ ni. So àwa ò nígbà kó o tàn wá. Tó bá fẹ́ ṣe Yorùbá nation máa ṣe. Ó ṣáàtì ṣe yẹ kó níbẹ̀. Nígbà tó ń fúnra ara òun realize mistake tó ṣe. Ó tún bá ó bẹ̀bẹ̀. Ó bẹ bàbá ní gbangba. Ó bẹ olóyè. Ó bẹ gbogbo wa wọ̀nyí, gbogbo wa ló dárúkọ tó bẹ̀. Lẹ́yìn tó bẹ̀, àwa náà welcome ẹ̀. You are welcome. Ṣùgbọ́n ó ń ṣe tiẹ̀. Kò sí láàárín wa. Kò bá wá ṣe. Kò padà sínú world media. Ó ṣe Yorùbá nation ẹ̀. Gbogbo ojú rẹ̀ rí pé ó ṣe é. Akèrègbè wa ló máa wá júwe ibi tó kù máa dúró sí lọ́rùn tiẹ̀. So Omiyale máa ń lérò pé bóyá ó bẹ̀rẹ̀ àbó bẹ̀. Ó wá lóhùn fẹ́, òun lérò bóyá ó fẹ́ padà sí world media àbó fẹ́ padà sí OBS. Ó lè padà síbẹ̀. Kódà ní tó bá báwọn world media sọ̀rọ̀ tán bá náà fẹ́ ọ̀ tí ẹ̀ ní gẹ́ni bó jẹ́rìí àwọn tó wà. Tán bá dẹ̀ wò fúnra mi ní máa yìnbọn sí wọn. Màá fáyà wọn níbọn neat. Mo dẹ̀ trust wọn dẹ́ pé wọn ò ní gbàgbà fúgbà. Tún ìwà ẹ ṣe. Ìwà ẹ ló máa wá jẹ́ ká mọ̀ bóyá ọmọ ẹ ó ti ronú pìwàdà lóòótọ́ or not. Ṣùgbọ́n mo fẹ́ kó understand pé tó bàjẹ́ nínú ènìyàn tí wọ́n fúnra ẹ̀ mọ̀ pé ó kọjá àfẹnusọ Omiyale. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní Awíkókó sọ tó ní Omiyale ló sọ báyìí fún wa, Omiyale ló sọ báyìí fún wa. Nínú gbogbo àwọn tájẹ gbàgbọ́ nínú leadership olóyè Sunday ọmọ Adéyẹmọ, ìwọ la fẹ́ lè sọ pé o súnmọ́ olóyè jù. Torí inú ilé tí ọmọ Adéyẹmọ fowó ara ẹ̀ kọ́, inú ilé òun ló ń gbé, ibẹ̀ ló ti jẹ, ibẹ̀ ló ti mu. Orúkọ ọmọ Adéyẹmọ ló fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn tó dẹ̀ fún ẹ tó dẹ̀ fi ń jẹ tó fi ń mu. Kò wá yẹ kó dúró síbi ìbàjẹ́. Kò yẹ kó dúró síbi tí ọmọ Adéyẹmọ ti ṣubú. Kò yẹ kó dúró síbi tí ìran ọmọ Yorùbá ti máa pariwo, tí wọ́n ti máa kóhùn rere pé yé, kò yẹ kó dúró síbẹ̀ Omiyale. Ṣùgbọ́n o ti bá ṣe ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́, ọmọ sọ̀bẹ̀ ẹlẹ̀, sọ̀bẹ̀ ò ti ṣe tó fẹ́ ṣe ni, ọ̀bẹ ti ṣe tó fẹ́ ṣe. So therefore Omiyale kò sí kankan, kò sí àyè fún ẹ lọ́dọ̀ ọ̀tíà. Àwa sọ fún ẹ ní ló kọ gbogbo ọmọ ẹgbẹ́, kò sáyè fún ẹ lọ́dọ̀ ọ̀tíà. Tó o bá ronúpìwàdà, kì í ṣe ríronúpìwàdà ẹnu lásán. Àwa mọ ìtumọ̀ ríronúpìwàdà ẹ ó yé àwa, bọ̀ àti ìfẹ́ sọ̀rọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa wòran o. A ti gbé sí stage one test, òun ni mo gbé sí yẹn o. Ẹ máa wòran o, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ fún ara yín, ẹ tún rí pé àṣòtítọ́ ni. So ó ní ìdí tómiyalé fi wá jáde tó fi sọ pé bóyá òun ronúpìwàdà, tó fi sọ pé òun bẹ ẹ̀bẹ̀ yẹn òye wa, but mi ní sọ anything nípa ẹ̀. Mo ti gbé sórí test, ẹ máa wòran. Tó bá ti wá fẹ́ẹ̀lì test tí mo fún yìí, ẹ rí i pé màá wá jáde, màá wá sọ ìdí tó ṣe jáde tó ṣe lóun wá bẹ̀bẹ̀, màá wá sọ ìdí yẹn fún yín, màá wá tún fún yín. Awíkókó mo ti fún lámọ̀ràn lánàá, tó bá wù kó gbọ́, tó bá wù kó gbà, gbọ́dọ̀ wù kó má gbọ́, cup of tea ẹ̀ nìyẹn. Ìrìn àjò Yorùbá nation ìrìn àjò tó gùn ni, ìrìn àjò tó fẹ̀ ni, ìrìn àjò tó tóbi ni. Kí ni kan ni mo mọ̀ ní wípé gbogbo wa ò lè ronú bákan, gbogbo wa pápátá a lè ronú bákan. Oníkálukú ló máa ronú tí ẹ̀gbá ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tó jẹ́ pé ìkankan ni gbogbo wa ń lé, ó yẹ ká ní kinní kan fúnra wa, ìpamọ́ra.
kábàlẹ̀ àti ìbùkún tá à ń lé tá a bá ní ìpamọ́ra tó lóyìnbó pé ní endurance if you refuse to endure for one another nínú ìrìn àjò yìí à ń tanra wa jẹ ni o tá a bá ti ní ìpamọ́ra tá a endure fúnra wa we are deceiving ourselves mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà ìrìn àjò 40 ọjọ́ ọlọ́run ò ní tó 40 ọdún mọ́ wa lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá dẹ̀ ní ẹ̀yin lè máa ṣokùnfà ẹ̀ mo bẹ ọlọ́run fún gbogbo wa pátápátá pé kó jẹ́ kí n tá à ń béèrè fún n tá à ń lé kó tó wà lọ́wọ́ ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ bí alẹ́ yẹn ilẹ̀ kú ni mo ti sọ fún yín pé mo ti tẹ̀sí ẹ̀bẹ̀ yẹn ẹ̀jẹ̀ mo ti filẹ̀ ṣé ọ̀rọ̀ ọmọ bọ̀ tá tiẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ òun ṣọ̀rọ̀ pé kásẹ̀ wa máa pariwo ọ̀rọ̀ ẹ̀ ò nítumọ̀ kò tí bá ní mo fẹ́ máa sọ ọ̀rọ̀ wọn ọmọ bọ̀ tá Kasmon Omiyale tí bá ní kí n máa gbé ọ̀rọ̀ wọn bọ̀ kí wá máa sọ I'm telling you nígbà tí mo ń promote wọn ni àti wípé àdàbẹ́ ni pé bóyá mo tún máa discourage ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ Yorùbá tó jẹ́ pé ẹ̀kan jẹ́ èèyàn tó strong ni torí tẹ́ bá wo ìwà tó ọ̀pọ̀lọpọ̀ àwa tá là ń ṣe Yorùbá ní ṣe tẹ́ bá wo ìwà tá a wù ọ̀pọ̀lọpọ̀ yìí lè tiẹ̀ nílẹ̀ gbọ́ ẹni tí tó ní ṣe pẹ̀lú Yorùbá mọ́ èyí tó lù yín ní jìbìtì èyí tá parọ́ ti bí mọ́tò kè mọ́ tilẹ̀ mo fẹ́ ṣe ti bí mo fẹ́ ṣe tọ̀hún tá parọ́ ẹ̀ fún yín wọ́n pọ̀ bẹ́ẹ̀ tá a bá ní ká máa tú gbogbo àrà tí Kasmon dá tiẹ̀ tá a bá ní ká máa tú eléyìí tọmọ bọ̀tá dákun yín tá a bá ní ká máa tú èyí tí Omiyale dá tàbá sọ gbogbo ẹ̀ pátá ilẹ̀ á kún ọ̀pọ̀lọpọ̀ yín lè máa wà discourage ọba irú ilé ìdẹ́ jẹ́lẹ̀ bí òní dírẹ́sì sí Yorùbá nation ìdáná dáadáa nọ́mbà kiri ìdẹ́ mọ́ ọrùn lọ́kàn nìyẹn ṣùgbọ́n àwa ò wá láti bà yín lọ́kàn jẹ́ bí kì í ṣe pé láti mú ọkàn yín dúró ẹ̀yin dẹ́ ń wò mí ní Facebook ẹ pé program yìí láti lè mú ọkàn yín lé wípé kì í ṣe ìtorí èèyàn lẹ́sẹ̀ wà nínú ìrìn àjò yìí and that is what I keep telling people. I am not in this journey because of anybody. I am not in Yoruba nation because of Professor Banji Akintoye. I am not in Yoruba nation because of Chief Sunday Omadeyemo Igboho. I am not in Yoruba nation because of Olayomi Koiki. I am not in Yoruba nation because of Baba Arugbo. I am not in Yoruba nation because of Baba Ekiti or because of Yoruba World Media or Yoruba Home-based media. I am not in Yoruba nation because of anybody. Bí kì í ṣe nítorí ara mi ni mo ṣe wà nínú Yoruba nation. Ó tẹnu mi láti sọ fún gbogbo yín pé ìwọ tó bá mọ̀ pé wọ́n ló pè mí pé Omoluka máa bọ̀ ní Yoruba nation yìí. Jáde kó wá sọ pé èmi ni mo sọ fún Omoluka pé kó máa bọ̀. It wasn't you. It is God. Ọlọ́run ni kódà bí mo ṣe mọ Ọláyọmí pé ìtìjọ Ọláyọmí ò pè mí pé Omoluka kan bọ̀ wá máa ṣe Yorùbá nation. He doesn't know who is Omoluka. Kọ́mẹ́ntì tó jáde àwa la contact ẹ̀. And that is why we keep on loving Olayomi Koiki títí di ọ̀la. He's my man. Ọlọ́run ló fi sí mi lọ́kàn. And mo ti sọ ti pẹ́ kì í ṣe ọjọ́ tí mo jáde yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jíjẹ́ Yorùbá nation. I have been on it more than 20 years. Tọ́lọ́run ti fi hàn mí tí mo ti rí mo máa ń sọ ní gbogbo ìgbà. Kò sí gbogbo bí mo ṣe rí ìṣípayá yẹn bí mo ṣe rí àwọn àlá yẹn ní ẹgbẹ́ ni mo bẹ̀ ni mo rántí. Tó bá rí ìṣípayá tàbí orí àlá o lè gbàgbé èmi ò gbàgbé o máa ń sọ fún yín ẹ̀kíní ẹ̀kíjì ẹ̀kẹta ẹ̀kẹni bí mo ṣe rí gbogbo ẹ̀ pátá máa fi gbogbo ẹ̀ máa sọ fún yín pátá láìpẹ́ ẹyọ kan. That is to tell me pé Ọlọ́run mọ̀ ọmọ fi hàn mẹ́mẹ́ ó mọ̀ ọmọ pé mẹ́mẹ́ gbé àkókò tí tó bọ́ sínú ìrìn àjò yẹn and that is why I am there. Níwọ̀n ìgbà tí mo dé mọ ìdí tí mo fi wọ́ bẹ̀ mo gbọ́dọ̀ mọ ọmọ ẹni tí mò ń ṣe. Mo ń sọ mo tún sọ màá ṣe I will do everything in my capacity to protect the name that I have. Mi ò ṣàǹgẹ́lì mo lè ṣe àṣìṣe mo lè ṣe mistakes but when it comes to anything that has to do with integrity I will never fail myself. Mi ní fẹ́lẹ̀ ara mi láyé bébí bá pa mí màá sọ fún ẹ pé bí ń pa mí kódà mi ìfúkú nígbà I won't even bother myself telling you torí mo máa ń tijú but mo tún pàpà prefer kí n pè ẹ́ kí n tọrọ lọ́wọ́ ẹ ju pé kí n wá gbá ẹ kí n lu ẹ ní jìbìtì kí n tàn ẹ́ this is what is happening eléyìí ṣe báyìí tọ̀hún ṣe ti kò sí èrè nínú ẹ̀ ègún ni ọlọ́mọdé àforí wa gbè mí má pè ẹ́ mo nídìí owó fún mi lówó tó bá fẹ́ràn mi wá fún mi bóò dẹ̀ nífẹ̀ẹ́ mi tó ọ̀pẹ́ ní fọlọ́ mi ò ní mú ẹ tó ní ìṣiṣẹ́ owó sí ẹ lọ́wọ́ ọjọ́ wo ni bí tọ́bí mélòó kan sẹ́yìn màmá mi láti kù ìwọ̀n ń wò mí báyìí nínú TikTok lọ́wọ́lọ́wọ́ yàtí kù ì mo ní ẹbí parí ọmọ yín ẹgbẹ́ máa wò mí nínú kí ló dé kí n tó parí program mo rà láti pánpánpán ó wù ú ló fún mi owó tó mo béèrè ṣùgbọ́n mi ò fọ́ọ̀sì wọn ó wù ú ó rí gbogbo òun láti ṣe ló ṣe fún mi ó dẹ̀ níyì nínú ju pé kí wá gbá mọ́mí ẹ̀ ṣe báyìí wọ́n ní ká ṣe tọ̀hún ó máa ná mi ní 200 ó máa ná mi ní 1 million kó dẹ̀ gbé sílẹ̀ fún mi at the end of the day kó má sí kankan tó jẹ́ bẹ́ẹ̀ ègún ni I won't do it in my life nínú ìrìn àjò yìí o níwọ̀n ìgbà tí n bá wà nínú ẹ̀ ìyẹn bá fi lé mi lọ́wọ́ tèmi láàjẹ́ òun mọ̀ o kọ́rọ̀ mi mọ̀mọ̀ sún ọ o ọ̀kadà tí mo rà
rìsíìtì ẹ̀ ló kú bí ó wà lọ́wọ́ mi àwọn tí mo pín fún ó wà lọ́wọ́ wọn mo fi ìṣẹ̀dá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo fi ń búra tó dáwọn kan challenge mi wọ́n lọ́mọ nígbà ọ̀kadà ẹ̀gbọ́n gbọ̀kadà wọ́n fi ṣiṣẹ́ wá fún ẹ mo ń sọ lẹ́ni mo tún sọ mo dẹ̀ fi ìṣẹ̀dá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá búra tí mo bá gba 10 kọ́bọ̀ lórí kankan nínú ọ̀kadà ẹ̀ bóyá wọ́n fi ṣiṣẹ́ wọ́n wá mú wẹ̀ fún mi láti ọjọ́ tí mo ti rà á tí mo dẹ̀ ti pín fún gbogbo àwọn tó ń lò ó jẹ́ ẹgbà ẹ̀ máa fi ṣe kò yẹ kí n tu délẹ̀ láti ọjọ́ náà tí bá ti tẹ́wọ́ pé wọ́n lọ fi ṣiṣẹ́ wọ́n mú 10 kọ́bọ̀ wá fún mi ìṣẹ̀dá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá fi yà ẹ̀jẹ̀ mi I don't need it upon what ó wà mẹ́ ìjọ tí mo sọ fún mi pé mo fẹ́ ra drone mú wà bí ó kò rè bí kàn fẹ́ dìde lọ gbé jáde wá ní drone tí mo sọ fún ó wà bí kò sí tó ṣe wà bẹ́ẹ̀ ọjọ́ tí mo sọ fún ẹ fẹ́ ra projector olóye tààrà ẹ̀yin ọmọ Yorùbá náà lẹ dáwọ́ ẹ̀ fún mi mo lè fowó yẹn sápò kí n fi ná jẹ kò sí àṣẹ tó bèrè lọ́wọ́ mi nínú yín báyìí pé where is that projector tó ló ra gbà yẹn mo lè ra kí n náwó ẹ̀ jẹ àbí kí n tẹ mo lè fowó ẹ̀ lọ́wọ́ yín kí n ná jẹ àbí kí n tẹ ra ayọ̀ kan péré but mo ra the receipt is with me mo dẹ̀ pín sí gbogbo ibi tó yẹ kí n pín sí ó ṣe láwọn state tá àti ìfún nígbà yẹn but àwọn state bíi mẹ́rin ló ti gbà mo dẹ̀ ní kí gbogbo wọn ṣe fídíò wọn gbà wọn rí àwọn tèkó gbà tiwọn àwọn Èkìtì gbà tiwọn afọ́ògùn state ó kù Ọ̀yọ́ Oǹdó Èkìtì Ògùn àtèkó àwọn ló ti gbà ó kù Ọ̀yọ́ àtọ̀ṣun tí ò tí ì gbà lẹ́nu àwọn Kwara ó wà bẹ́ẹ̀ gbogbo wọn wà láyé wọn wà láyé ẹ bá lẹ́ẹ̀ nídìí náà gbé wọn wá live wọn wá sọ pé àwa gbà ó wà lọ́wọ́ wa àti laptop ẹ̀yìn tó ló ṣe ti yọ ọwọ́ mi ló wà òní. ìtẹ́ bá fi lé mi lọ́wọ́ Omoluka bá mo fún ẹ o àjẹmọ́nú tèmi ni ẹ lè bẹ́ẹ̀ bá gégùn gan nítorí ẹ kò ní ràn mí tolóògù yìí tẹ fún mi ní àjẹmọ́nú mi ní ìwádìí mi níbi ṣé wá níbi tí mo torí ẹ lọ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà nínú ìrìn àjò yìí ìwà burúkú tó wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ó tó nǹkan tó mú kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yẹn tẹ́ kì í ṣe ẹni bí yìí ó tó nǹkan tó mú yín sọ pé ẹ ṣe mọ́ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ kiri kẹ́ pé tẹ́ bá sọ bẹ́ẹ̀ ẹ disappoint ara yín torí kì í ṣe ẹni yẹn lẹ̀ ṣe fún bí kì í ṣe ara yín àtọlọ́run Ọlọ́run ló fi ìrìn àjò yẹn sí yín lọ́kàn àìmọye àwọn èèyàn bíi ti yín níbi tẹ́ ẹ wà lamẹ́ríkà ní Canada ní Europe ní Asia l'Africa continent ní gbogbo Southern America ní àwọn bíi country tẹ́ ẹ wà gbogbo wọ́n ráwọn bíi ti yín tẹ́jọ́ fẹ́mọ Yorùbá tó fi yín ṣe yẹ̀yẹ́ Yorùbá nation kan Yorùbá nation ni they are making jest of you wọ́n wà dáadáa tí bá parọ́ ẹ̀ mọ̀ dá lé yín wọ́n fi yín ṣe yẹ̀yẹ́ lórí bẹ́ẹ̀ ṣe Yorùbá nation but ẹ̀yin kúrò ẹ wá ẹ̀ ń sa ipá ẹ̀ ń kópa bá bí ìran ọmọ Yorùbá ò ṣe ní gbé sínú ìgbèkùn. People like Jessica Izimo sọ̀rọ̀ wọn sí she has spent a lot of money. ẹ pọ̀ bẹ́ẹ̀ tí bá ní kí n máa mention ní ẹ pọ̀ ṣùgbọ́n kì í ṣe torí èèyàn lẹ fi ṣe torí Ọlọ́run àti torí ọ̀la àwọn èèyàn ní. So don't think about what anybody is doing. ẹ má wo àwọn mistakes wọn ẹ má wo àṣìṣe wọn ẹ wà focus. àwa rí ìkórìíra a rí ìríra àbí báwọn náà a rí wọ̀sí nínú ìrìnàjò yìí a rí ìwọ̀sí lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ nílìí ó ní different kinds of ìwọ̀sí náà fi kù wá but we don't care ìrìn àjò yìí tẹ̀síwájú ni àtẹ̀yìntà mú bí ìyá ó pè wá lórúkọ ẹni tá a mú bí ọ̀rẹ́ tó jẹ́ ọ̀rẹ́ ó pè wá lórúkọ nínú ìrìn àjò yìí they call us names but I don't bloody care ibi tá à ń lọ là ń kọjú sí níbi tí mò ń lọ ní kọjú sí and I'm saying this fún ẹ̀yin tẹ́tí gbìyànjú tẹ́tí náwó tẹ́tí nára tẹ́tí wá fẹ́ máa wà discourage torí pé division wà torí pé lára you are not in Yoruba nation because of Onitiri you are not in Yoruba nation because of Professor Banji Akintoye you are not in Yoruba nation because of Sunday Igboho you are in Yoruba nation because God put it in your mind God put it in your head God put it in your heart that this is right this is what must happen. If you don't Yoruba nation here, if you allow yourself to be discouraged, then you don't know what you are doing. I just want to thank you, my mommy. Yes, mama. God bless you. I just want to say, Papa, This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.